ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpòjúbà ọlọ́run ẹ̀rí ọba tó wáyé mọ́jàyà lólo gbanigbani tá àsáyà gbé ọ̀gá ìyàn lógo aṣẹ́ ọlọ́ba àwọn ọba olúwa àwọn olùwàkógbọ̀ ọpẹ́ wa bàbá gba yín wa a ó yàn títí láéláé jésù olúwa wa àmín àmín lórúkọ jésù. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjẹjú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ rí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tí ò jàlá ibi ìran bí kò ṣẹlẹ̀ wa lórí wòye ìjẹjẹ là ń dágbére pé ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká pàdé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ kì í ṣe pé a gbọ́n kì í ṣe pé a pé kódà kì í ṣe pé a mọ̀ ṣe oore ọ̀fẹ́ ni ló fún wa àgbéga nínú ọlá ńlá rẹ̀ kó lóa kó gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. ohun olúwa náà látẹnu ìyá àdúrà rẹ̀ abániṣe jp èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò ọlọ́run májẹ̀mú yóò rán àánú sínú ayé wa àdúpẹ́ láti ìjẹjọ gbogbo ojú àtọkọ̀ tó ń wò ó gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK àti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń dáàbò rẹ̀ bò wá ààyè lógo kí jésù gbọ́ ọpẹ́ wa jésù kristu olúwa wa àmín àmín lórúkọ jésù. mo ní bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ wá fẹ́ bá ìyá àdúrà rẹ̀ abániṣe ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ fúnra ìyá àdúrà gangan fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11 070 57 84 23 11 fúnra mi báyìí ni máa gbé fóònù kọ yín lórúkọ jésù a ò ní gbèrè ìtìjú ọfà ayọ̀fẹ̀ ìṣòdẹ̀ ní bà wá ohun olúwa náà rèé látẹnu ìyá àdúrà rẹ̀ bá ní ṣe jp láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò ẹ jẹ́ ká máa lọ nínú ètò ti ọ̀sán yìí kọ́lọ́run kó darapọ̀ mọ́ wa bí a ṣe lọ nínú ètò ti ọ̀sán náà kí lóhun tí a fẹ́ fúnra wa ní ọ̀sán yìí tá a fẹ́ fi gba àdúrà tá a fẹ́ bẹ àdúrà lé lórí òun náà ni ipò ẹrú ipò ẹrú kí ló ń jẹ́ ipò ẹrú bó la ṣe lè múra wa kúrò nínú ipò ẹrú bó la ṣe lè fara wa kúrò nínú ipò ẹrú kí ló ń jẹ́ ipò ẹrú gan-an ipò ẹrú lẹni tí ò lè bọ́ sọ́tún bọ́ sósì tó jẹ́ pé ojú kan náà ló gbọ́dọ̀ wà ohun tí wọ́n bá fún un ló gbọ́dọ̀ ṣe ohun tí wọ́n bá fún un jẹ ló gbọ́dọ̀ jẹ ìránṣẹ́ kan la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀sán yìí ó bára rẹ̀ ní ipò ẹrú nítòótọ́ ṣùgbọ́n ó jẹ́ olóòtítọ́ sí ẹni tó jẹ́ olúwa rẹ̀ ẹlòmíràn yóò bá rẹ̀ ní ipò pé lágbájá ni olórí òun ẹlòmíràn yóò bá rẹ̀ ní ipò pé ẹnìkan ló jẹ́ atọ́kùn fún òun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa wò ó pé n tó bá wù òun ló lè ṣe ohun tó bá wù òun ló lè dá lára ohun tó bá wù òun ló lè fà síbẹ̀síbẹ̀ inú ipò ẹrú ló wà o yóò sì tún máa ṣe ohun tí ọwọ́ rẹ̀ ò tó yóò máa fa ohun tí ọwọ́ rẹ̀ ò yẹ kó fà ṣùgbọ́n ìránṣẹ́kùnrin yìí kò rí bẹ́ẹ̀ ó bára rẹ̀ ní ipò ẹrú nítòótọ́ ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ti sọ pé òun yóò mú débi gíga torí pé ọlọ́run wà pẹ̀lú rẹ̀ ó ní tí ọlọ́run bá wà pẹ̀lú àwa ta ló lè dojú ìjà kọ wá tí ọlọ́run bá wà ní ìhà tiwa kò sẹ́ni tó lè ṣe kíni tó lè dojú ìjà kọ wá ipò ẹrú tí ìránṣẹ́kùnrin bá ara rẹ̀ nítòótọ́ kò fi ara rẹ̀ sílẹ̀ wípé òun ti bára òun ní ipò ẹrú òun ò ní lè mọ bá ọlọ́run sọ̀rọ̀ ipò ẹrú wo lèmi àti yín wà ní àkókò yìí tá a wá rò ó pé ó ti wà lójú kan náà nu
a ò ní agbára àti gbàdúrà mọ́, kódà ní agbára láti lè ṣe ohun tó wù wá mọ́, kódà ní agbára láti lè bẹ Ọlọ́run mọ́. Kò sí ipòkípò tá a bá wù ká bá ara wa, ẹ jẹ́ ká mọ̀ wípé àsìkò rẹ̀ ni. Ẹ wo ìgbà tí àkókò tí a wà yìí, ẹ wo bí gbogbo ohun kékeré bó ṣe ń fi orílẹ̀-èdè nàkànàkàn. Kò béèrè fún àwọn akọrin tí wọ́n fi ń kọrin fún, kò ra tíkẹ́ẹ̀tì, kò ṣe físà, kódà kò dé ẹ́mbásì láti lọ gba páálí. Ó dẹ̀ ń lọ sí ìlú tí ó wù ú káàkiri, nítorí pé kí ni, ó ti sọ̀rọ̀ ẹ̀ di alágbára. Ohun tí ń ṣẹlẹ̀ yẹn dàbí pé ohun tí àwa gan fi lè bẹ Ọlọ́run ni. Nítorí bí àkókò nǹkan yìí ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, a máa wò ó pé kí ló dé Ọlọ́run. Àtorí ẹ̀ gbọ́dọ̀ sinmi wípé a ò ní torí ẹ̀ gba àdúrà, ká má bàa sọra wa dẹrú fún ogun tí ó ń lọ ní ìta nísinsìnyí. Ipò ẹrú ni mò ń sọ ní ipa rẹ̀. Ẹ jẹ́ ká lọ ìwé Genesis náà, ìwé Genesis 39 1 to end ni ọ̀rọ̀ yìí wà. Ìwé àkọ́kọ́ Genesis 39 1 to end ni ọ̀rọ̀ yìí wà. Ìránṣẹ́kùnrin yìí bá ara rẹ̀ ní ipò ẹrú ní tòótọ́, ṣùgbọ́n bó ṣe bá rẹ̀ ní ipò ẹrú yìí, ó jẹ́ olóòtítọ́. Àwa náà lè múra wa kúrò ní inú ipò ẹrú nípa kẹ́sẹ̀ kékinni, ká jẹ́ olóòtítọ́ sí Ọlọ́run, ká jẹ́ olóòtítọ́ sí ara wa, ká má tì ní ìrẹ̀wẹ̀sì, ká lè bá kúrò ní ipò ẹrú ni. Ohun tí ń bẹ níta lọ́wọ́lọ́wọ́ yìí, ó fẹ́ sọ gbogbo ènìyàn di ẹrú rẹ̀, àìsàn kan péré. Ṣùgbọ́n nígbà tí a bá ń bẹ Ọlọ́run tá à ń ké pè ní òtítọ́ àti òdodo, àwọn ò kúrò ní ipò ẹrú yẹn, bí ìránṣẹ́kùnrin náà ṣe kúrò ní ipò ẹrú tó padà di kíni, tó padà di olórí. Lórúkọ Jésù, èmi àti yín á jọba lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn náà padà dolórí ni. Ọ̀rọ̀ tó wà níbẹ̀, ọ̀rọ̀ Jósẹ́fù ni, àti ètí ṣe olúwa rẹ̀ tí í ṣe atọ́kùn rẹ̀. Ṣùgbọ́n bí Jósẹ́fù ṣe jẹ́ tó bára rẹ̀ ní ipò ẹrú tó, ó jẹ́ olótìtọ́ sí ẹni tó jẹ́ atọ́kùn rẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ní ìgbà tí ìyàwó rẹ̀ fẹ́ mú kọsẹ̀, ó jẹ́ kó mọ̀ wípé lótìtọ́ àti òdodo lolúwa òun ti ṣe kíni, ló ti ní gbogbo ohun tó ń bẹ ní àyíká inú ilé yìí, òun fi òun ṣe ọ̀gá lé lórí, yàtọ̀ sí èyí tí í ṣe aya òun. Torí pé Joseph jẹ́ ọmọkùnrin tó rẹwà dáradára. Nínú rírẹwà rẹ̀ yìí, ìníyàwó ọ̀gá rẹ̀ fẹ́ ti bá ṣe àgbèrè. Ṣùgbọ́n torí pé ó jẹ́ olótìtọ́ tó jẹ́ olódodo, kò fira rẹ̀ sí ipò ẹrú pé bóyá ogun yẹn ti ṣetán láti borí òun. Ó jẹ́ olótìtọ́. Bí àwọn náà bá jẹ́ olótìtọ́ sí Ọlọ́run, á lè kúrò ní ipò ẹrú, ohun tó fẹ́ mú wa lẹ́rú yìí. Ipò ẹrú ó máa ba ayé ènìyàn jẹ́ tí èèyàn ò bá lè súnmọ́ Ọlọ́run, tí ò lè gbàdúrà. Ṣùgbọ́n Jósẹ́fù jẹ́ ẹnìkan tí ojú Ọlọ́run bẹ ní ara rẹ̀. Ojú Ọlọ́run tó wà ní ara rẹ̀ yìí ló fà á kúrò ní ipò ẹrú ni, ó sọ di olórí. Ó sọ di olórí. Bó tiẹ̀ jẹ́ wípé ìyàwó ọ̀gá rẹ̀ tì í títí, ó parọ́ mọ́, ó fà á ní aṣọ kàrán bẹ́ẹ̀, ó yà bọ́ aṣọ nì sílẹ̀. Tó bá jẹ́ pé aṣọ ẹ̀ ló fẹ́ fi ṣàkóbá fún mi, ó bọ́ jù sílẹ̀. Ẹ jẹ́ mọ̀ wípé aṣọ yìí gangan ni ìyàwó ọ̀gá rẹ̀ fi parọ́ mọ́. Ó fi parọ́ mọ́ débi wípé kó wò ó ní ẹ̀gbẹ́ ẹsẹ̀ òun, olówó orí òun, aṣọ rẹ̀ rèé. Abájọ tí olórin fi kọrin pé bó ṣe ń gbógun bàjẹ́ gbógun àyànmọ́ onítàṣe,
ibi máa dé o ibi máa dé ibi máa dé bó ṣe ń gbógun bàjẹ́ ń gbógun àyànmọ́ onítàsé ibi máa dé o bó jẹ́ jẹ́ wípé ìránṣẹ́bìnrin yìí ó gbé ogun lájẹ́ pé kó sọ di èrò ẹ̀wọ̀n ibi tó fẹ́ dé nínú ìrìn àjò rẹ̀ mọ́mì dádì mi ó padà dé ibi tí Ọlọ́run fẹ́ mú dé nípasẹ̀ òtítọ́ nípasẹ̀ gbígbàdúrà nípasẹ̀ pé kí Ọlọ́run gan kó dá wa mọ̀ ẹ jẹ́ ká mọ Ọlọ́run ẹ jẹ́ kí Ọlọ́run kó dá wa mọ̀ nínú ìṣesí àti ìhùwàsí wa nínú sọ̀rọ̀ sí àti ìpolongo ọ̀rọ̀ Ọlọ́run nínú pé ọ̀rọ̀ Ọlọ́run gbé inú èèyàn ó ń jókòó síbẹ̀ tí Ọlọ́run bá ti dá wa mọ̀ tí ó mọ̀ wá yóò mú wa kúrò nínú ipò ẹrú èyí tí a wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀rí tí àìsàn kan fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè àgbáyé tó fẹ́ fi sínú ipò ẹrú hóró kan àìsàn ó fẹ́ fi gbogbo orílẹ̀-èdè àgbáláyé èyí tí Ọlọ́run dá fún ara rẹ̀ ó sì fẹ́ fi gbogbo àgbáyé ó sì fi wọ́n lùgbòlùgbò mo wo president America nínú Facebook mi níjọ́ kan mo dẹ̀ rí ó sun ẹkún ó ní kí ẹ jọ̀ọ́ ẹ máa gbàdúrà fún ìlú àwọn nítorí pé kí ni ìlú àwọn kò yé òun mọ́ torí gbogbo ìgbà gbogbo àsìkò káàkiri gbogbo ìlú aláwọ̀ funfun jòjúmọ́ ni àwọn ènìyàn ń kọjá lọ ó ti ń sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wa náà níbí ó ti ń di pé bóyá ó ti ń di ẹ máa fi nǹkan bo ẹnu ẹ máa afẹ́lẹ́ máa fi nǹkan bo ojú wa pé bóyá pé inú ojú ní ọ̀bà máa gbà wọlé bóyá inú etí ní ọ̀bà afẹ́lẹ́ máa fòwú dí etí ṣùgbọ́n torí mọ́tò ń kọ́ àwọn bí ṣùgbọ́n mo mọ̀ wípé lórúkọ Ọlọ́run májẹ̀mú Ọlọ́run yóò dáàbò bo àwa mọ́mí ẹ̀ lè ṣe àmì ni dádì ẹ̀ ṣàmì àdúrà kéékèèké ó sàn ju èpè ràbàtà lọ mo ní lórúkọ Jésù nínú ilé tí ẹ wà yẹn Olúwa yóò ṣàbòlé yín lórí ààbò Ọlọ́run ló dájú ló ṣe gbòòrò tó òun ló tọ́ ká máa bèrè fún ní àkókò yìí bí ẹ ṣe ń ṣàmì tí mo rí ọwọ́ yín yẹn ààbò Ọlọ́run èyí tó nípọn bí irin èyí tí ẹ̀mí kẹ́mi tó pẹ̀rẹ̀ ní ẹ̀mí àìsàn tàbí ẹ̀mí àrùn èyí tí òfin ní wọlé tọ̀ yín ní orúkọ Jésù Olúwa kó fi ààbò nìbò yín lórúkọ Jésù lọ yóò fi àmì rẹ̀ bò wá ààbò Ọlọ́run á dájú lórí wa ipò ẹrú ẹ wo ẹ̀sán kan péré ó fẹ́ kó gbogbo orílẹ̀-èdè ó fẹ́ kó gbogbo àgbáyé sí ipò ẹrú láti lè ṣe kíni kò sanwó fún àwọn MC tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa rẹ̀ àfilẹ̀ tí ò bá mọ́ kò pọ̀ lórin kálukú sàǹkọrin fún ni tí ò sì sanwó fún ẹnikẹ́ni tí wọn ò sì gbọ́dọ̀ má kọ́ ẹ̀rí pọ́ga bó ṣe gbóná tó ní bí àìsàn ní ṣe gbóná tó àní ọ̀lọ́sẹ̀ ń bá sì kọ́ lọ gba pálí débi pé kó lọ gba físà nílé ńlá kan fúnra ara rẹ̀ ó ń wọkọ̀ tó wù ní ó ń fò káàkiri ni lórúkọ Jésù ibi ò ní fò wọ ilé yín mọ́mì dádì lórúkọ Jésù mo ní ibi ò ní wọ inú ayé yín ẹ̀rí tó fẹ́ sọ gbogbo àgbáyé sí ipò ẹrú láti lè ṣe kíni láti lè gàba lé wa lórí lórúkọ Jésù la yóò já ayé wa gbà kúrò lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ Jósẹ́fù gangan òun ló wà ní ipò ẹrú yìí ṣùgbọ́n kò sinmi lé ipò ẹrú tó wà ó ń bi Ọlọ́run torí pé ó jẹ́ ẹni tí Ọlọ́run tó fẹ́ràn jù ó jẹ́ ẹni tí Ọlọ́run wà ní ìhà rẹ̀ ó jẹ́ ẹni tí Ọlọ́run ń gbọ́ tiẹ̀ ó jẹ́ ẹni tí Ọlọ́run ṣe àmì sí lára kò síbi tó dé tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ mọ̀ pé wà nínú àwọn ọmọ tẹ́bí náà ó wà níbẹ̀ àmì ìfẹ́ràn yẹn
ó wà níbẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀mí àìmọ́ tí wọ́n ti wá rí ògo àti ìṣerere yìí wá ń kọ́ wọ́n á wá yí padà ogun ìfẹ́ràn yẹn wọ́n á yí padà sí ogun ìkórìíra ó bá mọ̀ ṣe kò mọ̀ ṣe ó ṣe dáadáa mọ́mì kò ṣe dáadáa síbẹ̀síbẹ̀ wọ́n á mọ bínú rẹ̀ ni ìránṣẹ́ yẹn wà nípò ẹrú ni o ẹni tí ò ṣẹ̀ tí ò rò tí wọ́n sì ń bínú rẹ̀ láì nídìí ipò ẹrú kan ni ọ̀nà rẹ̀ wà ọmọ ológo ló máa ń sábà ní ogun jù ṣùgbọ́n tọ́lọ́run bá ti lè mú kúrò ní ipò ẹrú ni ọmọ ológun padà dológo ni gbọ́ Yorùbá mi ọmọ tí wọ́n rò wípé àwọn fi sínú ogun yí padà di ológo ni iṣẹ́ tó ń sùn yẹn ipò ẹrú ni iṣẹ́ yẹn wà ní o mọ́mì àgbáyé tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́ yìí ó wà ní abẹ́ ìdè ipò ẹrú lọ́wọ́ ogun àìsàn yìí ni a mọ̀ bí Ọlọ́run ní ọ̀sán yìí àti èmi àti yín a máa bí Ọlọ́run ipò ẹrú wo ni ayé fi ọ̀nà mi sí ipò ẹrú wo ni wọ́n rò pé wọ́n fi ọ̀rọ̀ mi jókòó sí orí padà sún Jósẹ́fù débi gíga o ọ̀tọ̀ la máa gbàdúrà yẹn tó tọ́lọ́run bá ti dá yín gbà kúrò nínú ipò ẹrú yẹn ẹ̀ ń lọ síbi gíga nìyẹn ibi gíga tó tọ́ sí ayé yín yẹn gangan ètí àti kọ́mọ́ yín láti ọ̀run wá gbogbo ohun tí wọ́n fi hun apẹ̀rẹ̀ ìbànújẹ́ sójú ọ̀nà tí ò di ẹ̀ tètè débẹ̀ tó yẹ pé tẹ́ ẹ bá ti ayọ̀ ní kúrò nínú ẹrẹ̀fọ̀ kan ẹ̀ tún bọ́ sínú ìmíràn ipò ẹrú ni wọ́n fi ìrìn àjò ayé ẹni sí ni lórúkọ Jésù Olúwa yóò já ayé yín gbà kúrò ní ọ̀sán yìí ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á sọ fún Ọlọ́run májẹ̀mú ipò ẹrú wo ni wọ́n fi ọ̀nà ayé mi sí ipò ẹrú wo wọ́n fi ọ̀nà orúkọ mi sí ta ló ń lo ayé mi fún ipò ẹrú tó jẹ́ pé èmi aláyé wá ń rìn kiri Ọlọ́run já ayé mi gbà kúrò lọ́wọ́ wọn ní ọ̀sán yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run májẹ̀mú o ipò ẹrú wo ni wọ́n fi ọ̀nà yín sí mọ́mì ipò ẹrú wo ni wọ́n fi orúkọ yín sí ipò ẹrú wo ni wọ́n fi ọ̀nà ayé yín sí tẹ̀yin aláyé wá rìn kiri ṣùgbọ́n tí ò ní ìtumọ̀ sí ẹ̀yin tẹ̀ni ayé yín tó yẹ pé tó yẹ kẹ́ ẹ ti ṣe látọjọ́ tó ti pẹ́ ẹ sì ń lé ni lọ́sẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò já ayé yín gbà kúrò ní ọwọ́ wọn gbogbo ipò ẹrú tí ọ̀tá rò pé òun fi ayé yín sí yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀ nítorí ipò ẹrú òye ayé yín ẹ̀yẹn sọ bẹ́ẹ̀ pé ipò ẹrú òye ayé mi ipò ẹrú tí ọ̀nà tí ayé ti dán ọ̀nà mi rú yẹn ó ti tó kí Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ipò ẹrú tí ọ̀tá lérò pé òun fi ayé yín sí yẹn lónìí ní orúkọ Jésù Kristi Olúwa kó já ayé yín gbà kúrò níbẹ̀ káyé yín lè tètè débi gíga tí ọkàn yín fẹ́ àti ibi tí Ọlọ́run fẹ́ mú yín dé ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù ipò ẹrú yẹn ò tọ́ sí ayé yín mọ́ lórúkọ Jésù ipò ẹrú yẹn ò tọ́ sí ayé yín mọ́ ẹ ò ní lo ayé nínú ipò ẹrú mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ipò ẹrú ọmọ tó yẹ kó tètè ṣe ń tó tọ́ tí ètí ṣe ń tó tọ́ fún òbí rẹ̀ ayé rẹ̀ sì wà lójú kan ó wà ní ipò ẹrú ni mọ́mì dádì ohun tí àwọn ẹgbẹ́ yẹn ti ṣe tipẹ́tipẹ́ tí wọ́n tún ẹ̀sẹ̀ tó ń ṣe mìíràn pé ilé táwọn kọ́yìn àwọn ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó ti di old àwọn tó fẹ́ pè tí wọ́n ń kọ́ ní ìsinsìnyí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀yin ètí ìkọ́ ayé fi ọ̀nà yẹn sí ipò ẹrú ni ẹ sọ pé bí tí ayé fi ọ̀nà mi sí tó jẹ́ ipò ẹrú yẹn ọ̀run o ẹlẹ́dọ̀ọ̀run ẹ yá mú mi jáde kúrò níbẹ̀ ibi wọ́n wù wọ́n bọ ayé ògo mi mọ́ tó bá dàbẹ́ pé ayé ògo mi ń rá lójú kan náà tí ò tètè lọ ṣe tó yẹ kó ṣe ipò ẹrú yẹn ó yá fà á jáde ní ọ̀sán yẹn gbàdúrà orúkọ Jésù
agbára ńlá Jésù àgbàlagbà Jésù ìpẹ̀rù tí ọ̀tá àti ènìyàn bí tó wù kí wọ́n fi ayé yín sí mọ́mì dádì tó wù kí wọ́n fi ìṣeré àti ìṣelógo yín pamọ́ sí lónìí tó wá sọ di ipò ẹrú mọ́ yín lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú yá kó fa ayé yín jáde kúrò ńbẹ̀ lónìí ní orúkọ Jésù Olúwa kó fi ayé yín lé yín lọ́wọ́ ẹ̀mí ọba tó pọ̀ nípa Olúwa kó fa ayé yín jáde kúrò ní ipò ẹrú yẹn ní orúkọ Jésù ẹ ò tún sin ìgbà mọ́ èèyàn ni ó máa sìn yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù mọ́mì dádì àwọn mìíràn tí máa ń rí ògo ọmọ síwájú ìṣerere rẹ̀ tọ́mọ bá ti ń bọ̀ ní inú ayé wọ́n á ti rí ìṣelógo àti ìṣerere rẹ̀ pé irú ìmọ́lẹ̀ wo rèé ṣe mọ̀ wípé bí ẹ̀mí òkùnkùn náà ṣe nìyẹn tó ṣe é ṣe kíni tó máa mú ògo Jésù ó mú lọ sí ojú òfurufú láti lè máa ṣe kíni kán máa wá káàkiri láti lè bá pa torí Hẹ́rọ́dù ọ̀fẹ́ bẹ́ẹ̀ bí ògo ènìyàn ṣe rí nìyẹn bó ṣe máa tàn nìyẹn ṣùgbọ́n àwọn abínúkú àwọn ìkà ènìyàn èmi ò mọ ibi tí wọ́n wà mi ò mọ ni tó wù kí wọ́n jẹ́ níbi tá a ti bí yín tó lè ní ẹ ò ní lógo tàbí ẹ ní rògo lò tàbí tẹ ẹ bá rògo yín ẹ ní lò pẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa kó já ayé yín gbà kó lọ́wọ́ àwọn ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Ọlọ́run májẹ̀mú o ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára gbogbo àwọn arógo síwájú ológo àwọn arógo tògorì àwọn arógo tògo mọ́lẹ̀ àwọn arógo fògo pamọ́ mọ́mì dádì lórúkọ Jésù ò ní débi ògo yín mọ́ gbogbo agbára tí ò rí tí Ọlọ́run alààyè sọ ọ̀rọ̀ nípa rẹ̀ èyí tó fi ń bò ògo yín wí tí wọ́n fi ń bò ògo yín jà bóyá níbi tá a ti lọ́kọ tàbí láàrin ilé ìyá tàbí ti bàbá bóyá láàrin ọ̀rẹ́ lórúkọ Jésù Olúwa kó jẹ́ ògo yín gbà lé yín lọ́wọ́ mọ́mì dádì lónìí ní orúkọ Jésù ògo yín rèé ó yẹ bẹ̀rẹ̀ sí máa lò ó gbogbo ẹnikẹ́ni tí ògo yín wù kó wà ní ọwọ́ rẹ̀ ẹ̀yin ológo lẹ̀ ń béèrè fún ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa kó gbògo yín jáde lórúkọ Jésù Olúwa yóò gbògo yín jáde ẹ kúrò ní ipò ẹrú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún lọ gbàdúrà mẹ́ta ká tó lọ sínú ìpele mìíràn ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ rí bó ti wù kí wọ́n ṣe tó Jósẹ́fù mọ̀ padà dé ibi tó fẹ́ dé Jósẹ́fù padà dé ibi tó fẹ́ dé ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa o dá ẹsẹ̀ mi lé ọ̀nà tó tọ́ tó yẹ ayé mi ìránṣẹ́bìnrin yẹn rò pé òun fi ṣèkà fún ni wúpọ̀ òun ti sìn dé ẹ̀wọ̀n àsìbí tí ògo rẹ̀ ó ti padà jáde ló sìn dé ẹ sọ fún Ọlọ́run ní ọ̀sán yìí Ọlọ́run májẹ̀mú ó yàtọ̀ ẹsẹ̀ mi sí ọ̀nà tó gbà máa yẹ ayé mi ọ̀nà tí ó gbà yẹ ayé mi ohun tí màá ṣe tí ayé mi ó fi ní ìtumọ̀ Ọlọ́run májẹ̀mú yá dá ẹsẹ̀ mi lé gbàdúrà orúkọ Jésù agbára Jésù àgbàlagbà Jésù Ọlọ́run májẹ̀mú yá kó dá ẹsẹ̀ yín lé ọ̀nà tó tọ́ ètò tọ́ láti lè jẹ́ pé ètò tọ́ sí ayé yín rè láti lè mú ògo yín jáde láti lè jẹ́ kẹ́ ẹ rí ògo yín lò nígbà tó yẹ yín yìí lórúkọ Jésù Olúwa kó dá ẹsẹ̀ yín lé Ọlọ́run májẹ̀mú yá kó dá ẹsẹ̀ yín lé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ tún gba méjì tó kù yìí ọ̀tá ìdílé ọ̀tá inú ọ̀rẹ́ ọ̀tá abínibí ìgbà mìíràn ohun tí wọn yóò ṣe wọ́n máa wò nínú ọkàn rẹ pé ibi ni torí bí Joseph ṣe yìí òun gan yóò máa rò pé pẹ̀lú bí n ṣe bá ìyàwó ọ̀gá mi ṣe tó sì tún parọ́ mọ́ mi yìí òun ló sún mi dẹ́wọ̀n bí èyí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dúró lórí ìpinnu rẹ̀ ìyàwó ọ̀gá rò pé òun ti ṣe pa ni ìyàwó ọ̀gá rò pé òun ti ṣèkà fún tán ṣùgbọ́n ibi tí Ọlọ́run fẹ́ mú dé àti láti tún ràn án lọ́wọ́ débi ògo rẹ̀ ni tí a bá lọ bẹ̀rẹ̀ sí kà á
tàbí tí a bá lọ sínú èyí tí ṣe fọ́ọ̀tì ìwé náà ẹ rí ibi tí ògo iṣẹ́ yẹn tó padà ti tàn torí lẹ́yìn ẹ̀wọ̀n yẹn ó padà di olórí ni. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí mọ́ gbà mí ọba àwọn ọba gbà mí kí lohun tí màá dáwọ́lé tàbí tí màá ṣe tí ó mú ayé mi sún síwájú débi tó wù mí débi tí ògo àti ìṣẹ̀dá mi ó ti tàn. bí èèyàn bá rò wípé ipò ẹrú ló ń fi ayé mi sí, Olúwa jọ̀ọ́ hàn sí èmi pé ipò alága ni mo jẹ́. Ọlọ́run ò jọ̀ọ́ hàn sí mi pé ipò olórí ni mo jẹ́. Àwọn èṣe ipò ẹ̀yìn ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú ní ipò tí ọ̀tá rò pé òun lé yín dé yẹn, ní ipò tí wọ́n rò pé àwọn ti fi yín sí, lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú yá kó sún yín débi gíga ńlá, ibi gíga tó yẹ yín, tó yẹ ọkàn yín. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa kó sún ayé yín débẹ̀ torí ibi gíga lọ́kàn yín fẹ́. lónìí ní orúkọ Jésù ibi tí ọ̀tá rò pé òun dá yín dúró sí yẹn, lórúkọ Jésù kó wá yín débẹ̀, kó mọ̀ rí yín bẹ̀ mọ́, kó rí pé ẹ ti sún síwájú. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù Kristi. àdúrà kan tó kù rè ká tó lọ sí ìpele mìíràn. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, bí ìpín mi bá burú, Olúwa yí padà lónìí. ìpín tí mo fẹ́ yàn, ìpín rere ni mo yàn láti ọ̀run wá. ó ní ọ̀tá rẹ̀ wá ní òru gànjọ́, ó mọ̀ọ́mọ̀ fún èpò sínú àlìkámà. ẹ rí ọ̀tá ni ọ̀tá ló máa ń yí kádàrá padà sí tí ò wu ènìyàn. ẹ di ọwọ́ mọ́ orí yín, orí mi gbà mí, má jẹ́ kí ìṣẹ̀dá mi kó di ìyípadà fún ẹ̀mí òkùnkùn mọ́. má jẹ́ kí ènìyàn bí kó lágbára lórí ìṣẹ̀dá mi láti yí padà sí búburú. ohun rere tí ẹlẹ́dàá mi ìfẹ́, Ọlọ́run mú mi débẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. ohun rere tí ìṣẹ̀dá yín ìfẹ́, mọ́mì, ohun rere tí ìpín yín yàn láti ọ̀run yẹn, Ọlọ́run májẹ̀mú ó yá kó sún yín débẹ̀. ọba àwọn ọba ó yá kó sún wa débẹ̀. ohun tí ẹ̀dá wa ń béèrè fún, ìpín rere tó yàn láti ọ̀run, lónìí ní orúkọ Jésù ó yá bẹ̀rẹ̀ sí gbà á. ìpín ibi lórúkọ Jésù kò jẹ́ ti ìṣẹ̀dá wa mọ́. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa fàṣẹ dá wa lóhùn lórí ipò ẹrú ètò Ọlọ́run ti fà wá jáde, tó ti mú wa kúrò níbẹ̀ yìí. lórúkọ Jésù ẹ̀ṣẹ̀ tàbí ìwà kan kò ní dá wa padà sínú ẹ̀ mọ́. ipò ẹrú yẹn kì í ṣe ìpín wa mọ́. ó yá ká lọ jọba. bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀rí pé mo ní ká lọ jọba. bẹ́ẹ̀ ni ẹrú ní rẹ̀rù ọba. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹni tó ràn sí ayé mi tí ó rẹ̀rù ayé mi débi tó wù mí tọ́rùn ò ní wọ òun gan, Olúwa rán sínú ayé mi. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. ẹrú ní rẹ̀rù ọba, ẹni tó ràn sínú ayé mi tí ó rẹ̀rù ayé mi tọ́rùn ò ní wọ̀, tọ́rùn ò ní wọ èmi náà. ẹ̀mí ọba tó pọ̀ nípa tó yá ràn sínú ayé mi. ọba àwọn ọba ó yá kó ràn sínú ayé yín. ẹrú ló ń rẹ̀rù ọba, ẹni tó láwọn ràn sínú ayé yín. mọ́mì, èmi ò mọ ìlú tí ẹ wà yẹn, mi ò mọ orílẹ̀-èdè tí ẹ wà lọ́wọ́lọ́wọ́. ó dáa ní ìlú tí ẹ wà àti ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn, ní ìlú tí ẹ wà àti ní orílẹ̀-èdè tí ẹ wà, ní ìletò tí ẹ ti ń gbọ́ mi yìí, ní àdúgbò àti ibi tí ẹ ti ń wò yìí. ẹrú tí ó rẹ̀rù yín ní orúkọ Jésù Olúwa yóò ràn sí ayé yín. ẹrú tí rẹ̀rù ọba lórúkọ Jésù Ọlọ́run yóò rán aláàánú sí yín. olóore aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ. oore ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn o. bẹ́ẹ̀ ni dádì, mọ́mì mi, bẹ́ẹ̀ ni sísítà, bẹ́ẹ̀ ni brọ́dà mi, bẹ́ẹ̀ ni oore ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n lè ṣe fún ènìyàn láti lè ràn yàn lọ́wọ́. oore tí ò sì ní ìgbìmọ̀ ni, oore tí ò ní kọmitì ní bẹ lọ́wọ́ olóore èèyàn. ẹ jẹ́ sọ fọ́lọ́run oore tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní kọmitì. Ọlọ́run ó yá rán sórí iṣẹ́ mi lónìí. ẹ gbàdúrà
orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù, oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì lónìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó yá kó ràn sí yín. Mọ́mì ó yá yóò ràn sí yín. Oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì, Ọlọ́run àwọn ọlọ́run ó yá kó ràn sí yín. Oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì dádì ó yá kó ràn sí yín. Mọ́mì mi, oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ó yá kó ràn sí yín. Sísítà, oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì, Ọlọ́run májẹ̀mú ó yá kó ràn sí yín. Brọ́dà yóò ràn sínú ayé yín. Torí oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run májẹ̀mú kó ràn sáyé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú ó yá fàṣẹ dá wa lóhùn. Oore tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmitì Olúwa kó ràn sínú ayé yín. Mọ́mì ẹ rò lóore, ẹ rà láàánú, àánú yóò dìde fún yín, àánú yóò jà fún yín ju bí ẹ̀yin gan ṣe lérò lọ. Táàánú bá jà fún èèyàn, mọ́mì dádì, bí àánú bá jà fún èèyàn, gbogbo àwọn nǹkan téèyàn bá lé tipẹ́tipẹ́ yóò kàn máa dàbí mírèkù pé mo mọ̀ ní mo fẹ́ ṣe lé ó dẹ̀ fún èmi náà ṣe mo tún ní mo fẹ́ ṣe yìí ó tún fún mi ṣe. Ṣé ẹ ti rí báyẹn? Oore àánú ni, ojú àánú Ọlọ́run ni. Lórúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín. Oore àánú ńlá èyí tó yẹ yín tó yẹ ògo yín kọ́dún kó tó parí. Mọ́mì dáàdì brọ́dà sísà, lórúkọ Jésù Olúwa yóò ràn sí yín. Ẹ rò oore gbà, ẹ ra àánú gbà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Olúwa yóò fàṣẹ dá wa lóhùn. Ọba àwọn ọba fàṣẹ dá wa lóhùn. A ó yàn títí láéláé. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. À ń lọ nínú ìpele àdúrà míì nìyẹn. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run o, ẹ jẹ́ á porúkọ Jésù ní ìgbà mẹ́ta. Ká wá porúkọ ẹ̀mí mímọ́ o. Ẹ̀mí mímọ́ jẹ́ ayé ìlú ayé ìgbà lọ́wọ́ ogun tó fẹ́ mú gbogbo ayé ní ẹrú. Olúwa o, já ayé yìí gbà kúrò lọ́wọ́ ogun tó fẹ́ mú gbogbo ayé ní ẹrú. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Agbára ńlá Jésù, ẹ̀mí mímọ́ o. Ọlọ́run rìn kọjá pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Ogun tó fẹ́ mú gbogbo àgbáyé ní ẹrú yìí, Ọlọ́run májẹ̀mú ó yá bá wa bá wí. Ọba àwọn ọba bá wa bá wí. Akọ̀mọ́tìkà lẹ́yìn bá wa bá wí. Ìwọ ni ọba tí ò yípo padà ẹ̀kọ́ ẹ̀sà ìdìbàjẹ́. Gbogbo ogun tó fẹ́ mú àgbáyé lẹ́rú, lórúkọ Jésù tó pẹ̀rẹ̀ ní ogun ẹ̀sàn, Ọlọ́run bá wa gbà dànù. Bàbá bàbá bá wa gbà wọlẹ̀. Lórúkọ Jésù bá wa fẹ́ dànù. Àgbáyé jẹ́ kó ní ìsinmi. Inú ayé jẹ́ kó ní ìsinmi. Ìtura láyé máa ń fẹ́. Ọlọ́run fún ayé wa ní ìtura. A ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Bá a ṣe máa wá gbàdúrà yìí rèé. Ẹ̀yin ó dákọ̀ àdúgbò tí ẹ wà yẹn. Ẹ ó dákọ̀ ìlú tí ẹ wà. Ẹ ó dákọ̀ ìletò tí ẹ wà yẹn. Ọlọ́run o, ẹ̀jẹ̀ rẹ jẹ́ kó máa sàn ní àdúgbò mi. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù ìgbà mẹ́ta. Olúwa jẹ́ ó sàn ní àdúgbò mi. Ó yá jẹ́ ó sàn ní orílẹ̀-èdè mi. Ó yá bá ní fi omi rẹ bá ní fi fọ̀ gbogbo ogun ẹ̀sán. Ó yá bá wa fọ̀ dànù. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù. A fi Nàìjíríà lé ọ lọ́wọ́. Lórúkọ Jésù, Olúwa bá wa fi ẹ̀jẹ̀ rẹ fọ̀ dànù gbogbo ogun ẹ̀sán yìí. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa lónìí ní orúkọ Jésù Kristi. Ó yá òpin kó débọ̀ gbogbo ogun ẹ̀sán yìí lórúkọ Jésù Kristi. Ó yá òpin kó débọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ìkà rẹ lónìí ní orúkọ Jésù. Olúwa bá wa gbà dànù. Ó yá bá wa gbà dànù gbogbo ogun ẹ̀sán yìí. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ìlú tí ẹ wà yẹn lórúkọ Jésù. Kó gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ikú ẹ̀tọ́jọ́ kò ní pa yín mọ́ mi. Ikú ẹ̀tọ́ṣù kò ní pa yín mọ́ mi. Ikú ẹ̀tọ́dún lórúkọ Jésù mo ní ò ní pa yín. Yóò dá ẹ̀mí yín sí. Mọ́mì dáàdì, ilé yín ààbò Ọlọ́run alààyè ó yá kó yí ká. Àdúgbò yín ààbò Ọlọ́run alààyè ó yá kó yí ká. Lórúkọ Jésù ẹ ò ní bá wọn kúkú àjọkú. Ikú àwọ̀wọ̀ tó ń bẹ níta lórúkọ Jésù ẹ ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín,
àmín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ tún gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i. Ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, wo ti adí ẹ̀gún, wo ti omi tó sàn ní ẹ̀gbẹ́ rẹ, wo ti ẹ̀jẹ̀ tó sàn ní ọwọ́ àti ẹsẹ̀ rẹ. Olúwa bá wa bó ogun ẹ̀ṣẹ̀ wí, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Olúwa bá wa bó ogun ẹ̀ṣẹ̀ wí, Olúwa bá wí, àti èmi àti ìdílé mi tọmọtọmọ tọmọtọmọ. Ọlọ́run má jẹ̀mú, ẹ̀jẹ̀ rẹ jẹ́ ó máa sàn nínú ayé wa. Ó yẹ bá wa bó ogun ẹ̀ṣẹ̀ wí. Mọ́mì, lórúkọ Jésù, Olúwa yóò lé ẹ̀ṣẹ̀ yẹn kúrò ní orúkọ Jésù. Ẹ̀wọ̀n kúkú ọ̀wọ̀wọ̀ àgọ́ ara yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa kó tún ṣe, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Olúwa kó fàṣẹ dá wa lóhùn. Ọba ní Máṣẹ́lì kó fi àṣẹ dá wa lóhùn. Ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Mọ́mì dáàdì lórúkọ Jésù, àwọn ò ní bá wọn kúkú àjọkú. Wàhálà ìdààmú lórúkọ Jésù kò ní jẹ́ ìpín wa, kò ní wọlé tọ̀ wá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ gba àwọn àdúrà yìí tá ń gbà fún oníṣẹ́ ọwọ́ àtàwọn tó ń tà tó ń rà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹlẹ́yà tí ò ṣiṣẹ́ kankan nínú ilé, wọ́n ń wá lọ wọ́n sì ń ba ara tó ń tà. Ọlọ́run lè polongo ògo yín jáde níbi tẹ́ ẹ wà náà ni. Ẹgbọ́n máa pè lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n sì mọ láǹtí táwọn fẹ́rẹ̀. Ẹ̀yin lọ́mọ bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ sí wọn. Ọlọ́run o, bàbá o, ó yá jógo mi ó bú jáde lórí tí mo máa ń ṣe yìí. Bàbá o, jógo mi ó bú jáde lórí tí mo máa ń ṣe. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú kó jógo yín ó bú jáde. Mọ́mì, lórí tẹ́ ẹ̀ mọ́ ṣe yìí, lórí tí wọ́n mọ̀mọ̀ yín mọ́ yìí, Ọlọ́run má jẹ̀mú yá kógo yín kó bú jáde. Ògo yín yóò bú jáde lórí títà tí rírà yín yẹn. Bó tù kẹwàá ní inú ilé tó, lórúkọ Jésù ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bú jáde. Lẹ́yìn gbogbo rògbòdìyàn ní orúkọ Jésù, ẹ ó jọ lọ́pẹ́ ńlá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fàṣẹ dá wa lóhùn. Ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bú jáde. Wọ́n ó darapọ̀ mọ́ ń ṣe yín lóore. Ọjà yín ò ní kùtà. Aláàánú yóò dìde fún ọjà yín, yóò dìde fún iṣẹ́ tẹ́ ẹ mọ́ ṣe, bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà àwọn ọmọ, ẹ jẹ́ ká porúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, Ọlọ́run sàmìlé àwọn ọmọ mi lórí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí pé tó ń bẹ́ ń tà sí ní agbára. Ọlọ́run gbà mí, Ọlọ́run gbà mí. Olúwa sàmì sí àwọn ọmọ mi lára. Gbogbo bí àwọn ọmọ yín bá dé dúró, gbogbo bí wọ́n bá wà, lórúkọ Jésù, ikú òjijì má jọ pa ọmọ yín lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú àwọn ọmọ tí wọ́n mọ̀mọ́ yín yẹn, ikú òjijì ò ní pa ọmọ yín lọ́wọ́. Mọ́mì dáàdì, ikú òjijì ò ní pa ọmọ yín lọ́wọ́. Lórúkọ Jésù, ikú òjijì ò ní pa àwọn ọmọ yẹn mọ́ yín lọ́wọ́. Àkóyè lẹ́kọ̀ọ́ wọn, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká wà àgbàlagbà náà, ẹ jẹ́ gbàdúrà fún àwa tá a jẹ́ àgbàlagbà ṣùgbọ́n bóyá fún àìsàn kan tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́, bóyá fún inú ni, bóyá fún ẹ̀yìn ni. Ó yẹ jẹ́ ká gbàdúrà. Ibi tó ń dùn yẹn gangan, ó yẹ fọwọ́ lé ibẹ̀. Ọlọ́run má jẹ̀mú yá lọ ṣàwòtán ibi tó ń dùn bàbá yìí. Ọba àwọn ọba lọ ṣàwòtán ibi tó ń dùn mọ̀mọ́ yìí. Gbogbo ogun ẹ̀san ní àgọ́ ara yín yẹn, lórúkọ Jésù Kristi, ó yá kó pòórá kúrò níbẹ̀. Ẹ nífẹ̀ẹ́ ẹ̀san ló lé ayé yín. Mọ́mì dáàdì, gbogbo ogun ẹ̀san nínú àgọ́ ara yín, èyí tó ń dààmú yín, tó ń gbọ́n yín lówó, tó wá lè fi yín sórí ògùn pé bẹ́ẹ̀ bá lóògùn ẹ gbọ́dọ̀ mọ́ lóògùn ní ojúmọ́ kan. Lónìí ní orúkọ Jésù, ọba tó ní omi ara, òun ló lẹ́ran ara, òun ló ní iṣan, òun ló legungun, òun ló lomi ara. Bàbá mi ló ní ẹ̀jẹ̀. Lórúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú yá lọ tún àgọ́ ara náà ṣe. Ọbẹ̀ ní mẹ́sẹ̀ ló yá lọ tún àgọ́ ara yẹn ṣe. Gbogbo fẹ́ ọ̀tún nínú àgọ́ ara wọn, ohun tó o lè tún ṣe ni. Lónìí ní orúkọ Jésù, yá lọ tún àgọ́ ara yẹn ṣe. Ọbẹ̀ ní mẹ́sẹ̀ ló yá lọ tún àgọ́ ara wọn ṣe. Lórúkọ Jésù, ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀san ló lé ayé yín mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín
àmín àmín lórúkọ Jésù. Ṣé ẹ lè fò sókè ní ìgbà mẹ́ta fún Ọlọ́run wípé lórúkọ Jésù ń tún gbúrò wọ ẹ̀ṣẹ̀ mọ́? Ẹ fò sókè ní ìgbà mẹ́ta bẹ́ẹ̀ bá ṣe lágbára sí. Ní ìgbà mẹ́ta ẹ fò sókè, ẹ fò ní ìgbà àkọ́kọ́. Ọlọ́run mo dúpẹ́ wípé o tún agbára mi ṣe. Ọlọ́run mo yìn ọ́ wípé o tún agbára mi ṣe. Ọlọ́run má jẹ́ ó pa mọ́, má jẹ́ ṣàìsàn mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Mọ́mì, nípa ìgbàgbọ́ yín ẹ ò ní fàìsàn lólé ayé yín mọ́, ẹ ò ní ráìsàn yẹn mọ́, ẹ wọnú àgọ́ ara yẹn kò ní sí níbẹ̀ mọ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn ẹ̀bẹ̀ àdúrà kan tó rèé fún àwọn mìíràn tó jẹ́ pé àgọ́ ara wọn ò pé nípasẹ̀ bóyá nípasẹ̀ ká wí ọ̀rọ̀ irú kó máa wí irú, ó yẹ kó ti yé yín mọ́mì. Ká máa ní òtútù máa mú kó máa ní ooru mú, ṣàǹpẹ́ ọ̀rọ̀ rẹ̀ ti ń tàsé. Bàbá rí nítòsí ẹ jẹ́ agbọ́wọ́lé lórí. Bàbá rí nítòsí ẹ mú fọ́tò rẹ̀ jáde, ẹ mú fọ́tò rẹ̀ jáde. Ṣé bẹ́ẹ̀ nígbàgbọ́? Ẹ mú fọ́tò ránṣẹ́ yẹn jáde. Iṣẹ́ ọkùnrin ní iṣẹ́ obìnrin ni. Ó yẹ wá wà lórí ìkúnlẹ̀ yín. Ẹ fi fọ́tò ní síwájú yín. Ẹ wá tẹ ọwọ́ yín sí iwájú Ọlọ́run alààyè. Ọlọ́run mo bẹ̀ ọ́, Ọlọ́run mo bẹ̀ ọ́. Fọ́tò ọmọ yẹn síwájú yín. Gbogbo ogun àìsàn tí ń bẹ nínú àgọ́ ara rẹ̀ tó jẹ́ pé kò jẹ́ ó pé pẹ̀lú àwọn yòókù rẹ̀, tó wá jẹ́ pé wá dẹni ọ̀tọ̀ nípasẹ̀ pé ọpọlọ rẹ̀ ò pé, ìwà tí ó ń wù kò jẹ́ni tí orí rẹ̀ pé. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run yóò tún àgọ́ ara yẹn ṣe. Ọba tó pọ̀ nípa àti agbára, ọba tó ní ọpọlọ ní. Lórúkọ Jésù yá kó lọ tún ọpọlọ yẹn ṣe. Mo mọ̀ pé wọ́n ti fọmọ yẹn sórí ògùn ní tòótọ́, kódà wọ́n fún ní special wípé yàrá tó gbọ́dọ̀ gbére olójú ẹni tó lè bá gbé, olójú ẹni tó lè lọ wò ó, kódà kì í tiẹ̀ fẹ́ rí àwọn òbí rẹ̀ nígbà tí nǹkan náà bá dé sí i. Lórúkọ Jésù Olúwa yóò ṣàwòtán rẹ̀. Mọ́mì, iṣẹ́ gbàgbọ́. Dáàdì mi, mo níṣẹ́ gbàgbọ́. Lórúkọ Jésù Olúwa yóò ṣàwòtán ọpọlọ rẹ̀. Ọlọ́run tó ní ọpọlọ, gbogbo bí tó dàrú nínú ọpọlọ yẹn, lórúkọ Jésù Olúwa kó lọ tún ṣe. Bàbá kó lọ tún ṣe, ọmọ kó lọ tún ṣe, ẹ̀mí mọ́ kó lọ tún ṣe. Lórúkọ Jésù Olúwa yóò wọnú ọpọlọ náà lọ, yóò tún ọpọlọ yẹn ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ mọ̀ pé nǹkan kan bẹ nínú mọ́tò, wọ́n ń pè ní brain box. Ọpọlọ mọ́tò brain box wọ́n pè é. Tó bá ti dàrú báyìí, àfi wọ́n bá tún ra brain box míì sínú ẹ̀ lókù. Wọ́n lè ra míì sí kan kọ́ mọ́ gbé mọ́. Kò wá ní rí bẹ̀ fọmọ yìí, torí wọn ò ní padà flush ọpọlọ rẹ̀ kọ́ máa ṣẹ̀ tó fi mìíràn sí. Lórúkọ Jésù Olúwa yóò tún ọpọlọ ẹ̀ ṣe fún yín. Bó ti wù kó dàgbà tó, ọmọ yìí dàgbà lọ́wọ́ yẹ ẹ̀. Bẹ́ẹ̀ lè lọ wò ó, ẹ fàdúrà yẹn ránṣẹ́ sí i. Ẹ̀yin ẹ dárúkọ rẹ̀, ẹ dárúkọ rẹ̀. Bó ti wù kó dàgbà tó, ọmọ yìí dàgbà lọ́wọ́ òbí ẹ̀. Ẹ rí pé ó jẹ́ ìbànújẹ́ fún yín. Ẹ rí pé àwọn èèyàn ti fi ń bú yín gan. Wọ́n ti fi ń bú yín mọ́mì. Dáàdì wọ́n ti fi ń bú yín, wọ́n fi ń sọ̀rọ̀ sí yín. Wípé ṣe bí ilé báyìí lọmọ rẹ̀ ń gbé. Ọmọ rẹ̀ ò tó gbé láàrin ìgboro nítorí pé kíni wọ́n kó pẹ̀lú àwọn kan ní. Ọmọ tẹ́ fi òórọ̀ ayé yín bí ẹ̀rí èṣù báyẹn. Èṣù ni ó mọ̀ọ́mọ̀ fẹ́ bọ ọmọ yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ ni. Wọ́n sì ti rí ọjọ́ iwájú ẹ̀ ni. Lórúkọ Jésù Olúwa yóò tún ọpọlọ ẹ̀ ṣe. Lórúkọ Jésù Olúwa yóò tún ọpọlọ ẹ̀ ṣe. Ọpọlọ rẹ̀ ò ní dàrú, kò ní jẹ́ ìdààmú fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ yẹ jẹ́ gbàdúrà fún àwọn tó tún ní ẹsẹ̀ dídùn. Àwọn tó ní ẹsẹ̀ dídùn tẹ́sẹ̀ wọn máa ń dùn wọ́n. Ẹ rí pa iṣẹ́ yẹn náà ní ìjẹjọ́. Mo ní ká wò ó, ká fẹwọ́ ra. Lórúkọ Jésù, ogun ẹsẹ̀ dídùn yẹn kò ní jẹ́ ìpín yín. Ẹsẹ̀ dídùn máa ń sọ yẹn darúgbó ni. Ẹni tí ò tí ì darúgbó kúngbà tí ò bá lè rìn mọ́ ṣe bọ́ tán. Ojú kan náà tó bá sì wà tó ń jẹ tó mu yóò máa tóbi sí i. Ẹsẹ̀ náà ó sì máa tún jẹ inú ẹ̀, yóò máa dán. Lórúkọ Jésù Ọlọ́run yóò wo ẹsẹ̀ yẹn sàn. Ẹ̀yin ẹ̀dá ẹsẹ̀ méjèèjì yẹn síwájú, ẹ nà án síwájú. Bẹ́ẹ̀ ṣe nà án síwájú yẹn gbọ́wọ́ yín náà méjèèjì lé ìkọ̀ọ̀kan wọn. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run, Ọlọ́run o, ìwọ tó o ní egungun tó ń gbénú ẹsẹ̀ yìí, ìwọ náà ló ní bọ́gọ́ tó wà níbẹ̀. Ọlọ́run ló tún ẹsẹ̀ yìí ṣe. Ẹ máa fọwọ́ ro orókùn ẹ̀, ẹ máa fọwọ́ ro orókùn rẹ̀. Ọlọ́run tún ẹsẹ̀ yìí ṣe.
bàbá tún ẹ̀ṣẹ̀ yìí ṣe, ọmọ tún ẹ̀ṣẹ̀ yìí ṣe, ẹ̀mọ́ tún ẹ̀ṣẹ̀ yìí ṣe fún yín lórúkọ Jésù. Olúwa yóò tún ẹ̀ṣẹ̀ yẹn ṣe. Dádì, Ọlọ́run májẹ̀mú yóò tún ẹ̀ṣẹ̀ yẹn ṣe. Mọ́mì, Olúwa yóò tún ẹ̀ṣẹ̀ yẹn ṣe lórúkọ Jésù. Ogun ẹ̀ṣẹ̀ dúndùn tó lè sọ yín darúgbó ọ̀sán gan lónìí ní orúkọ Jésù, Olúwa kó wọnú ẹ̀ lọ, Olúwa kó tún ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ṣé ẹ rí ọwọ́ orókùn yẹn bí ẹ ṣe gbélé, ẹ wà wọ láwọ̀ lẹ̀ ni o, ẹ mọ́ wọ wá sókè mọ́, ẹ wọ láwọ̀ sílẹ̀ báyìí, ẹ wọ ní ìgbà 7 obìnrin, ọkùnrin ẹ wọ ní ìgbà 9. Tẹ́ ẹ bá ti awọ tán, mọ́mí ẹ try láti fi rìn wò lórúkọ Jésù. Olúwa yóò ṣàwòtán ẹ̀. Ẹ wọ obìnrin ìgbà 7 sílẹ̀, ibi ọwọ́ yín bá lè wọ́dé ni kọ́sà kúrò lórí orókùn yẹn, orókùn tí wàhálà wà yẹn gangan kó kúrò níbẹ̀. Ọkùnrin ìgbà 9, ẹ jẹ́ ká wọ délẹ̀ lórúkọ Jésù. Tẹ́ bá ti ṣe tán, ẹ rọra fẹsẹ̀ yẹn lélẹ̀. Mi ò ní ẹ má mú un tẹ́ fi rìn yẹn lọ́wọ́, ẹ rọra fi rìn wò, kẹ́ fi dìde, kẹ́ fi balance lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò wò yín sàn nínú àìsàn yẹn, kò ní dá yín gúnlẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù Kristi. Àdúrà rèé fún àwọn tó jẹ́ pé wọ́n ń wá ọmọ, àwọn à ń kọ̀ wọ́n ló níbi sí ẹ̀rí. Èmi mọ̀ pé lẹ́yìn ìkòró yìí ó ní ètò, torí ó ti tún dá àwọn kan lóhùn lọ́wọ́ báyìí tí wọ́n ó lóyún kí kòró yìí tó tán lẹ̀. Ó ń dá àwọn kan lóhùn bó ṣe jẹun, yóò tún ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé èèyàn míì, torí pé kíni wọ́n ráyè gba àdúrà, wọ́n ráyè mọ tẹ̀lé àwọn àdúrà yìí ní ìjọ mẹ́jọ títí tí kòró ìtàn lẹ̀ tọ́lẹ̀ ayé ó fi sọ nínú wọn. Bẹ́ẹ̀ ni ètò Ọlọ́run náà ni ńlọrọ̀ kòró yìí ó fi jẹ́ nínú ìrìn àjò ayé wọn. Pé ìyẹn ni pé tí ọkọ mi bá gbélé, tí a bá jọ wà, tínú wá ṣèkan, ìyẹn ni pé mo lè lóyún. Èyí ni ẹ mọ́ tújú ká mọ́ mi, ẹ mọ́ tújú ká, ẹ mọ́ gbọ́ wọ́n ní wọ́n pẹ́ tàbí, wọ́n ní wọ́n pẹ́ tàbí ẹ̀rí pé ń danú ilé yẹn rú. Ẹ jẹ́ méjì wa. Ṣé ẹ rí bí obìnrin tí ò bá lè ní àmójúkúrò kó mú etí rẹ̀ kó sílì ẹ̀ pa, kò ní fi rẹ̀ lọ́kàn balẹ̀ mà, kò ní fi rẹ̀ lọ́kàn balẹ̀ mọ́. Tó ẹ bá ní àmójúkúrò, àgbétí kúrò, ohun tí ẹnikẹ́ni lè wù kán wí nípa ọkọ yín, ibẹ̀ yìí lè ríra yín tẹ́ ẹ fẹ́ra yín, kò ka ẹnikẹ́ni. Ẹni tí wọ́n bá sọ nípa wọn, ẹ sọ pé wọ́n ṣe é. Ó possible kó jẹ́ pé ká ẹ lè jà kán lè gbà mọ́ yín lọ́wọ́. Ẹ mú kóró ẹ ti ṣẹlẹ̀ ni, ẹ rí pé ó ṣẹlẹ̀ nítòsí yín, ẹ rí àìmọye tó ti ṣẹlẹ̀ sí, tó jẹ́ pé ọ̀rẹ́ tí ń kọ́ ọ̀rẹ́ gangan òun ló padà gba ọkọ nì. Ó wá ní ṣòǹdò ní kó lé ọ bóde ni, ibi wà ló mọ̀ ọ́ lò, ibi wà ló ń ròyìn gbogbo tó ń ṣe fún ọ, ibi wà ló sọ gbogbo tó ń ṣe, ibi wà ló sọ iṣẹ́ tó ń ṣe fún ọ, ibi wà ló sọ bí ṣe máa ṣe. Òun tó òsì rẹni ṣe bẹ́ẹ̀ fóun, kó lòun ò ṣe ní lé ọ kúrò. Ṣé ẹ ti rí báwọn? Ẹ ní àmójúkúrò mọ́mì mi, ẹ ní àmójúkúrò mà, ẹ ní àmẹ́tí kúrò, ẹ mọ́ gbọ́ ìrande. Ṣé ẹ rí wọ́n ní wọ́n pẹ́ tàbí sùn yìí máa lọ wọn adúbà ẹ̀yìn ẹ sì lé bá. Àwọn ní lọ́hùn o, wọ́n ní kí ni wọ́n lọ ṣe òní lọ́hùn, wọ́n ní lè bá èyí lè bá, wọ́n ní wọ́n pẹ́ tàbí ṣùgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin yẹn èyí lè bá. Ẹ mọ etí yín, ẹ mú kúrò nínú kinní. Wọ́n ní wọ́n pè yẹn ẹ má bàa gbọ́. Bó sì jẹ́ fóònù tá à ń lò yìí náà ni tó ń dá wàhálà lẹ̀ nípasẹ̀ tẹ́ ń wò ń bẹ̀, ẹ má wò mọ́. Kí lẹ fẹ́ fi wíwò rẹ̀ ṣe? Ẹ má wò mọ́. Kò sí tó kàn yín pẹ̀lú fóònù ọkọ yín, kò sí tó kàn yín pẹ̀lú fóònù ọkọ yín. Kì í jó ilé ó tòrò, kì í sì jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà nínú ilé. Inú ilé ọkàn máa dàrú gbùrùgbùrù ni. Kí lẹ fẹ́ máa wo fóònù ẹ̀ sí? Kí lẹ fẹ́ máa wò fún? Ẹ̀yin lẹ ní ilé tiyín, ẹ̀yin lẹ fi ààbò bo inú ilé yín. Ẹ má jẹ́ kí ìwà kan àti ìṣesí kan àbí ọ̀rọ̀ kan kó lè yín jáde kúrò níbẹ̀. Torí àwọn tó sọ̀rọ̀ fún yín, àwọn ni wọ́n pè padà wá gbapò. Iṣẹ́ wọn ni. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run ní àsìkò tí a wà nílé yìí. Ọlọ́run májẹ̀mú jí ọlẹ́ àìkú sọ nínú mi. Ọlẹ́ àtúbọ̀ ṣe sọnù Hánà nígbà tí ò fọkàn sí. Ọlẹ́ àbọ̀ ṣe sọnù Sárà nígbà tí ò ní ìrètí. Olúwa jọ̀lẹ́ ayọ̀ sọnù mi, ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú ọlẹ́ àjẹ́ kó sọ nínú yín. Ọba tó mú ọlẹ́ sọnù Hánà, tó mú sọnù Sárà, tó mú sọnù Elizabeth ní orúkọ Jésù, ọlẹ́ yóò sọ nínú yín. Inú yín yóò yẹ fún oyún, ẹ̀yin yóò yẹ fún ọmọ. Bẹ́ẹ̀ ni yóò rí.
Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ rí báyẹn àdúrà yẹn kù ìgbà méjì. Ṣé ẹ rí ọwọ́ wa tí ń bẹ láàrin tó ga jù yẹn torí ẹ̀ padà ga jọ̀tá yín lọ lórí tí wọn ò lérò pé ó lè ṣẹlẹ̀ yẹn. Ẹ̀yin ẹjẹ́ àfi ọwọ́ òde tó ga láàrin wa yẹn ẹjẹ́ àfi lórí ìdodo wa mà. Ẹ gbà wòlíì gbọ́ ẹ jèrè wòlíì ni. Ẹ̀yin ẹ gbà wòlíì gbọ́ kẹ́ ẹ lè bá jèrè wòlíì. Ẹ fi ọwọ́ yín yẹn ẹ fi sórí ìdodo yín yìí. Ìwọ inú mi ẹ rí pé bí wọ́n ti gé ìkejì ibi wa tó bá wa sáyé ni bí wọ́n ti gé dànù nù. Ìwọ ibi tó ń bẹ ní inú ayé mi tó jẹ́ kí inú mi kó yẹ fún oyún ẹ gbọ́wọ́ yẹn lórí ìdodo yín lónìí ní orúkọ Jésù. Ó yá ibi náà ó yá dẹ̀yìn kó nínú mi ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù. Ibi tí wọ́n gé kúrò lórí ìdodo yẹn tó pé ẹ̀yin àti ibi yẹn yà ibi tó wá lóhùn ò ní jẹ́ ká ẹ rọ́mọ bí nínú ayé yìí tó ní ẹ̀ ní fọwọ́ oṣù yín ẹ̀ ní fi pamọ́ lára ẹ̀ máa fi nùgìrì gbígbẹ ni lónìí ní orúkọ Jésù Olúwa kó dá lẹ́bi bàbá jẹ́ ó gbèrè tìjú lónìí ní orúkọ Jésù ẹ̀ ò ní fọwọ́ ọmọ tó yẹ ká fi gbé ọmọ ẹ̀ ní fi gbé òkú ọmọ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà tó kù rèé lórí ọ̀rọ̀ olóyún yẹn. Ẹlòmíràn tó bá ti lóyún ọ̀tá ò ti gbé inú gbígbóná dé. Inú gbígbóná yẹn ìránṣẹ́ ni o wọ́n mọ̀ọ́mọ̀ ránṣẹ́ ni. Bínú bá ti ń gbóná tó ń gbóná mọ́ ẹyin yóò mọ sọ́dọ̀ bu ni kò ní jí ó fọ́ọ̀mù Ọlọ́run gbà mí. Ohun tó máa múnú mi gbóná lásìkò gbà tí tó bá yẹ fún oyún tó máa mú inú yín yẹn gbóná lónìí ní orúkọ Jésù ó yá kó gbọ́rọ̀ Olúwa gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Ohun tó máa múnú yín gbóná yẹn lásìkò tó yẹ kó bí ọmọ lásìkò gbà tó yẹ kó gbé oyún dúró tó máa wá fọ́ ẹyin yẹn tó máa bẹ ẹyin yẹn jẹ́ tó sọ ẹyin yẹn dòbú lónìí ní orúkọ Jésù ó yá kó gbọ́rọ̀ Olúwa inú yín kò ní gbóná mọ́. Ìgbóná tó máa wá nínú àsìkò gbà tó yẹ kó tutù yẹn lónìí ní orúkọ Jésù ya kó fààyè yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá yín lò lórí olóyún. Olúwa kó fi àṣẹ dá yín lò lẹ́yìn ìkórè lórúkọ Jésù. Ọlẹ̀ yóò sọ nínú yín ìgbà ẹ̀ bá bọ́ síta báyìí gbogbo àwọn tó ti kẹ́gàn tí wọ́n ti yẹ̀yẹ́ yín wọ́n rí pé ọwọ́ Ọlọ́run alààyè ó ti wà lára yín torí pé kíni ọlẹ̀ á ti sọ nínú yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Ohun Olúwa náà rèé látẹnu ìyá àdúrà rẹ̀ Bániṣe JP tó ń wá nílé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun tèmi ilé àánú lórúkọ Jésù. Olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò. Olúwa yóò rán àánú wa lórúkọ Jésù. Á ra àánú gbà. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK pẹ̀lú iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù Kristi. Olúwa yóò dì yín mú. Olúwa yóò dì wá mú lọ́wọ́ ìrànlọ́wọ́ ńlá yóò dìde fún àánú fún yín. Ẹ rí ìrànlọ́wọ́ ńlá tó yẹ ayé yín tó tọ́ sí ògo ayé yín yóò dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ẹ pè ìyá àdúrà rẹ̀ Bániṣe JP sórí tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 070 57 84 23 11. Wọ́n ti bá wa kọ fóònù nọ́mbà yẹn lórúkọ Jésù. Olúwa yóò fàánú bẹ̀ ayé yín wò. Ọdún yìí ní orúkọ Jésù yóò pè wá gbogbo tí ń bẹ níta lórúkọ Jésù kò ní di èmi àti yín mẹ́rù. Ọlọ́run májẹ̀mú ọwọ́ Ọlọ́run yóò wà nú ayé wa torí pé kíni ọmọ Ọlọ́run ṣe nígbà tí gbogbo rògbòdìyàn bá lọ tán àti èmi àti yín a ó kára wa ní ìkọ̀kan báyìí a ó sì rí pa pé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ sáré tún gbàdúrà mẹ́ta kéré ẹ̀mí Ọlọ́run ló ní kí n gbà. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run Olúwa o inú ìgbélé tí mo wà mọ́ jẹ́ ńlá rè ẹ̀mí ọba tó pọ̀ nípa ti agbára inú ìgbélé tí mo wà yìí Olúwa mọ́ jẹ́ ńlá rè mú ìráre àti ìránkó ọ̀nà ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù nínú ìgbélé tí ẹ wà yẹn mọ́mì dáàdì lórúkọ Jésù ẹ ò ní ráre ìráre àti ìránkó kúrò nínú ayé yín
kí ló ń jẹ́ ìráre? ọmọ ọlọ́run kì í ráre, bẹ́ẹ̀ ni kì í sí ìráhùn. lórúkọ Jésù ẹ̀ ní ráre, ẹ̀ ní fi ìráhùn lọ ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ á sọ fọ́lọ́run àdúrà kejìre nínú mẹ́ta. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀yin mú ọba tó pọ̀ nípa àti agbára, oúnjẹ tó tọ́ sí mi ọlọ́run má jẹ́ mọ́ gbé fún ajé gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. oúnjẹ tó tọ́ sí mi mọ́ gbé fún ajá, oúnjẹ tó tọ́ sí mi láti lè jẹ ọlọ́run má jẹ́ mọ́ gbé fún ajá. jóúnjẹ mi ó wá mi kàn, jóúnjẹ mi ó wá mi rí, jóúnjẹ mi ó wá mi délé, yóò tẹ̀ mí lọ́wọ́ báyìí. jẹ́ n ráàánú ènìyàn, jẹ́ n ráàánú ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ á sọ fọ́lọ́run àdúrà kan tó kù rè. ọlọ́run má jẹ̀mú olúwa kọ́dún yìí tó parí mo fẹ́ gbóhùn rere ṣe. ẹ̀rí pé ó ṣe kókó, ṣe pàtàkì. kọ́dún yìí kó tó parí ọlọ́run o mò ń bẹ̀ ọ́ ní o, kọ́dún yìí kó tó parí mo fẹ́ gbóhùn rere ṣe. kọ́dún yìí kó tó parí ọdún yìí ò lọ́ mi lọ́wọ́, jẹ́ n gbóhùn rere ṣe nínú rẹ̀. kọ́dún yìí tó parí mo fẹ́ gbóhùn rere ṣe. oore tó wù mí, tó wù ayé mi, kọ́dún yìí tó parí mo fẹ́ gbóhùn rere ṣe. kọ́dún yìí kó mọ̀ lọ́ mọ́ mi lọ́wọ́, jẹ́ n gbóhùn rere ṣe nínú ẹ̀. olúwa ràn mí lọ́wọ́ débẹ̀, jẹ́ n lè yìn ọ́, jẹ́ n gbóhùn rere ṣe, jẹ́ n lè gbé ọ̀gá. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. mọ́mì kọ́dún yìí tó parí oore tó tọ́ sí ayé yín, ògo tuntun tó tọ́ sí ayé yín, ògo tó tọ́ sí ayé yín tó yẹ fún tẹ́ ó lò títí dòpin ayé yín, kọ́dún yìí kó tó parí olúwa yóò gbélé yín lọ́wọ́. lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, láyé kan tẹ́ ẹ wáyé ní orúkọ Jésù ẹ ó rí ògo yín lò. mọ́mì dáàdì mo lẹ́ẹ̀rí ògo yín lò. ẹ ṣí àmì, ẹ ṣí àmì, ẹ ó rí ògo yín lò. ògo yín yóò tẹ̀ yín lọ́wọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ ká máa lo sáàmù yìí, Psalm 128 1-3. Psalm 128 1-3. ẹ jẹ́ ká máa lò ó. ọ̀rọ̀ tó ń bẹ níbẹ̀ ọ̀rọ̀ àánú, ọ̀rọ̀ àdúrà ńlá ni. a lè kà sómi tá a bá fẹ́ wẹ̀, a lè kà sómi fún àwọn ọmọ wa lórúkọ Jésù. àrídùn làwọn ọmọ yẹn yóò jẹ́, wọn ò ní rí àrípòsé mọ́ wa lọ́wọ́, wọn ò ní rí àrípòsé, wọn ò ní dì mọ́ wa lọ́wọ́ lórúkọ Jésù. àrídùnnú ni wọn ó yà mọ́ wa lọ́wọ́. ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín lọ́sẹ̀ tó ń bọ̀. àti èmi àti ẹ̀yin a ó tún fojú kan ara wa lórúkọ Jésù. a ò ní yọ kú, a ò ní yọ sọnù. wàhálà ìdààmú lórúkọ Jésù kò ní ya ilé wa. wàhálà ìdààmú bí tí wù kó tóbi tó kéré lórúkọ Jésù kò ní yẹ ẹnu ọ̀nà wa. a ò ní sunkún, a ò ní sunkún ara wa, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ọlọ́run má jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Bílédò ní ẹ̀yẹ̀kan sí ọlọ́run yóò dì yín mú. iléeṣẹ́ náà ò ní di títì pa, yóò gbòòrò débi tó wù yín nínú ọkàn yín. bàbá màmá tó ní iléeṣẹ́ ní orúkọ Jésù olúwa yóò dì yín mú. ọfà ayọ̀fẹ̀ ṣò ní bà yín, ọlọ́run má jẹ̀mú yóò dì yín mú lórúkọ Jésù. ò ní fi yín tẹ́lẹ̀ pléènì wálé, àti ẹ̀yin àti àwọn ọmọ wọn ò ní fi yín tẹ́lẹ̀ pléènì wá sílé lórúkọ Jésù. ilé yín ọlọ́run á dá sí, yóò dá sí fún yín. èṣù ò ní wọbẹ̀, ikú òjijì ò ní wọbẹ̀, àìsàn ò ní wọbẹ̀. gbogbo ojú àtọkàn tó ń wò mí, ikú òjijì ò ní yálé yín. ìjọ mẹ́jọ àtèmi àti yín yóò tún dùn jù báyìí lọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù olúwa.